Hello my people, ṣé dáadáa mo bá yín? Wọ́n tún ti fẹ́ rán bàbá Ìjẹ̀ṣà lẹ́wọ̀n ẹlẹ́ẹ̀kejì o. Bíọ́lá Adébáyọ̀ kó bá a po. Kí ni ohun tó ṣẹlẹ̀ nígbà tí bàbá Ìjẹ̀ṣà grant interview ní ọ̀dọ̀ Bíọ́lá Adébáyọ̀? Ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ti wá di ègbìyàntẹ̀ báyìí. Bá a ṣe ń pa kan nìkan rúwé. Níṣe ló ṣẹ̀ wá dàbíi pé òṣèré ilé wa tó ṣẹ̀ṣẹ̀ tẹ̀wọ̀n dé lọ́jọ́ 14 oṣù kọkànlá ọdún 2025 lẹ́yìn tó ṣe ẹ̀wọ̀n ọdún 5 gbáko, Ọláyíwọlá Omíyimíká tí ẹ̀yin ènìyàn mọ̀ sí Bàbá Ìjẹ̀ṣà tún wá jáde. Ó wá ń sọ omi inú ọ̀rọ̀ rẹ̀ tó ti ń kú pẹ̀lú ìfi ọ̀rọ̀ wé ọ̀rọ̀ kan tó ṣe pẹ̀lú òṣèré ẹgbẹ́ rẹ̀ Bíọ́lá Adébáyọ̀ wípé àkóbá ńlá gbáà ni wọ́n fi ọ̀rọ̀ náà ṣe fóun, òun kò mọ́wọ́ òun kò mẹsẹ̀. Bàbá Ìjẹ̀ṣà kò yẹ kẹ́ ẹ ṣe interview kankan rárá o, nítorí pé gbogbo wa la ti mọ̀ pé àkóbá ni ọ̀rọ̀ yìí náà fi ṣe fún yín láti ilẹ̀. So ẹ̀yin tó wá jáde ẹ wá tún grant interview kẹ́ lè fi jàre. Kò sí bẹ́ẹ̀ fẹ́ jàre o, kò sí bẹ́ẹ̀ fẹ́ jàre. Nítorí mo rí pé àwọn ènìyàn ti ń jáde gan-an lórí ọ̀rọ̀ yìí. Kò sí bẹ́ẹ̀ fẹ́ jàre, ẹ lè win ní the whole world, ẹ lè win ní gbogbo àgbáyé nítorí pé ẹ fẹ́ jàre. Nǹkan ẹyọ̀kan ṣo tèmi máa advice yín ni pé kẹ́ ẹ ṣe tẹ́ máa fi pa princess ni pé orin tẹ́ ti ń kọ yẹn ẹ máa kọrin yẹn, orin yẹn ni kẹ́ máa kọ. Àwa rẹ̀ láti wò ó, gbogbo àgbáyé a rẹ̀ láti wo ìtàn yẹn ní kẹ́ continue kẹ́ máa ṣe, ẹ máa fi orin tó bá yẹ pé ẹ fẹ́ fi ṣe eré ni ẹ fi ṣe eré a máa wò ó, tó bá yẹ pé ẹ fẹ́ fi kọrin ẹ fi kọrin a máa wò ó. Ìyábọ̀ náà jáde o, ó ní òun ready láti dá yín padà síbẹ̀. Tẹ́ bá dẹ̀ rántí pé ó ti sọ nígbà yẹn pé tẹ́ bá jáde òun á dá yín padà, tẹ́ bá jáde òun á dá yín padà. Ó ti wá lọ rin ìrìn míì ní ìsìn, láti dá yín padà. Bẹ́ẹ̀ yẹn ò tí ì rí fídíò yẹn, ó ti rin ìrìn míì sí láti dá yín padà. Yomi Fábíyì òun náà ti ń bínú gan wípé kò yẹ kẹ́ grant interview. Òun náà ti ń bínú nítorí pé gbogbo wa ti mọ̀ tẹ́lẹ̀ pé wọ́n fi ọ̀rọ̀ yìí wọ́n fi ṣe àkóbá fún yín ni. Kò ní ìpẹ́ tí mo kẹ́ máa ṣe grant interview kankan rárá. Ẹ fi nà wọ́n pa sórí eré tẹ̀ ń ṣe, ẹ fi ṣe wọ́n sọ wọ́n di comedy, ẹ máa jù sí i, a máa wò ó. Ẹ mọ̀ pé Yomi Fábíyì ó dúró tì yín gan, ó ti sọ̀rọ̀ gan ní pé kò yẹ kẹ́ grant interview. Nítorí náà lẹ́yìn interview méjì tẹ́ ti ṣe yìí ẹ má grant interview kankan mọ́. Ẹ ti gbọ́ Bàbá Ìjẹ̀ṣà, àwọn olólùfẹ́ yín ẹ ní àwọn olólùfẹ́ tó pọ̀ gan, nítorí náà try láti gain ní àwọn olólùfẹ́ yín padà. Gbogbo àwọn tó lọ ẹ try láti gain wọn padà. Kẹ́ máa wá sọ fi ọ̀rọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ lórí interview yẹn ẹ máa sọ, ẹ máa fi kọrin, ẹ máa fi ṣeré, ẹ máa fi kọrin, ẹ máa fi ṣeré, ẹ máa fi ṣe comedy. Ẹ ní talent, many talent lẹ ní, kò sí láti tẹ̀lé heart. Ẹ ṣáà máa ṣe, ẹ máa ṣe, a máa wò bí ẹlẹ́tí máa gain ní strength yín padà. Ẹ máa wà standard padà nígbà tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní rówó lórí Facebook, YouTube nǹkan kan. Ẹ máa wà on your own, ẹ máa stand padà. So advice tí èmi lè fún yín nìyẹn o. Gbogbo wa ti mọ̀ pé àkóbá náà fi ṣe fún yín. Nígbà tó bá gbé kámẹ́rà tó dẹ̀ gbé yọ kọ́ńdó tó yọ kùmọ̀ tó yọ oríṣiríṣi nǹkan tí àwo ò lè rí behind the scene tó dẹ̀ sọ pé ó yá máa bẹ̀bẹ̀, ó yá ẹ̀bẹ̀ lókù tó yẹ kó máa bẹ̀. So tẹ́yìn náà dẹ̀ ti rò pé ẹ máa jáde tẹ́ bá ti bẹ princess lẹ́sìn sọ pé ṣáà má bínú jọ̀ọ́ má bínú. Gbogbo ẹ̀ ló yà wá, gbogbo ẹ̀ wà, kò ń ṣe pé tẹ́ bá ṣẹ̀ lọ grant interview yẹn ni ó ṣẹ̀ tún máa yé wa, ó ti yé wa tẹ́lẹ̀. Lọ́dọ̀ tèmi o, àkóbá ni wọ́n fi ṣe fún yín lóòótọ́. Nítorí náà ẹ ṣeré fún wa,
ẹ kọrin fún wa, a máa wò ó. Ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé àbí kí ni ẹ̀yin náà rí sí? Ẹ má gbàgbé láti bá mi like, ẹ comment, ẹ share, ẹ subscribe. Ẹ ṣé tẹ́ ń gbọ́ mi, ẹ kú kalẹ̀.